ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́ àti Aláàfin fúnra wọn torí pé Ọọ̀ni ọ̀bẹ nìkan kan fa nǹkan kan kábíyèsí Ọọ̀ni ọ̀bẹ nìkan kan dùn nǹkan kan ìgbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ tẹ́ bá rántí ń jò ní ìta bèrè lọ́wọ́ ọba Ọ̀wọ́ Adé wọ́n ní nínú ìlú táwọn fẹ́ dé Ilé Ifẹ̀ wà ńbẹ̀ ṣùgbọ́n láti oṣù náà wọn ò tí ì láǹfààní àti dé Ilé Ifẹ̀ láti oṣù kẹrin oṣù kẹjọ la wà yìí mo nígbàgbọ́ pé bí èèyàn bá ń ṣènáwó tá a kẹ́rùkérò lọ láti lọ bá ẹni yẹn dáwọ́ ìdùnnú tá a bá a ṣayẹyẹ tá a ṣe ní àrínimọ́ni làkínimọ́ni mo nígbàgbọ́ pé bó ń tọ́wọ́ bá ti pè wá ńjọ́ kejì tí ò pè wá láàrin ọ̀sẹ̀ kan lẹ́yìn ìnáwó àwa gan ti mọ́kàn kú ń bẹ̀ torí pé a ti ń ṣe oríṣiríṣi nǹkan mo wá ní àwa gangan la fa àrífín tí Ọọ̀ni ń rí yìí àwa la fà fún wọn kò yọ mí sílẹ̀ o including myself because mo wà nínú àwọn tí wọ́n rò wípé bí Aláàfin àti Ọọ̀ni bá ti ṣe papọ̀ ńlá tó rọ́nà lọ nílẹ̀ Káàárọ̀ Oòjíire láì mọ̀ wípé ẹlẹ́dẹ̀ àtọmọ ẹ̀ ti tẹ́rẹ̀ ṣe àti pàápàá àwa là ń tanná wẹ́bí àwọn èèyàn ò rí wa wọn ò kà wá kún ara wọn because káná kà wá kára wọn ni wọn ò ní sọ wípé àwa kì í ṣe Yorùbá wípé òótù làwa bí àwọn kan ní Yorùbá àti pàápàá gbogbo oyè tán bá fẹ́ jẹ́ ńlẹ̀ Yorùbá Ọọ̀ni ò lẹ́tọ̀ọ́ láti fìyàn jẹ oyè kí wọ́n wá sọ pé kinní kan of Yorùbá land bí ẹ bá ti sọ bẹ́ẹ̀ ẹ ti ṣẹ̀ sófin Ọ̀yọ́ ẹ ti ṣẹ̀ sófin Aláàfin ẹ ti tàbùkù bá Aláàfin ẹ ti gba iye àtàpọ́nlé kúrò lára Aláàfin ẹ jẹ́ káláàfin ó níyì mọ́ ẹ jẹ́ káwọn èèyàn ka Aláàfin kún mọ́ well ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílàjì mo ti sọ nípa ẹ̀ lọ́sàn-án nǹkan ni mo tún fẹ́ sọ òun náà ni mo fẹ́ sọ ṣùgbọ́n mi ní padà sí nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn máa jẹ́ àwítúnwí asán nǹkan míì tó ni mo fẹ́ sọ àpilẹ̀kọ méjì ní ń bẹ lọ́wọ́ mi tí mo fẹ́ reflect lé lórí fáwọn tí wọ́n bá gbọ́ ètò tí mo ṣe lọ́sàn-án níbi tí mo ti sọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni gangan ní lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí mo ti download gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gangan because mo ṣá léèyàn ń bẹ mo léèyàn lẹ́yìn lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni mo léèyàn lára wọn tó ń tẹ̀lé wọn wọ́n ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé àkọ́kọ́ ẹni tí wọ́n fi joyè ló dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọọ̀ni àwọn àgbà ní orí adẹ́tù ń pè tí àrán orí adáràn ń pè tí ọba kò sẹ́ni tí nǹkan rí òwò lọ́pọ̀lọpọ̀ ọgbà kò sẹ́ni tí kìí ṣe lọ́pọ̀ ọgbà bí wọ́n bá sọ pé wọ́n fẹ́ fáwọn èèyàn lámì ẹ̀yẹ wọ́n fẹ́ fún ọ láwọ́ọ̀dù kálukú náà ni ó mọ̀ fọkàn rò ó ní tí mo ṣe lọ́dún yìí náà tó síbẹ̀ bó bá di oṣù kẹwàá àbí kọkànlá nìsín wọ́n á ṣe Ballon d'Or ńlẹ́lẹ̀ tí Messi ti gba 8 tí Ronaldo gba 5 láwọn ọdún tí wọ́n ń fún kọ̀ọ̀kan nù wọn kò sẹ́ni tó lè sọpọ́ kan ń balẹ̀ láàrin wọn pé mi ni wọ́n fún kálukú náà ni máa ń rò pó tọ́ sí òun nígbà tán bá score 14 goals ní Champions League tán score 40 kìíní kan goals ní La Liga wọ́n á máa wò ó pé at least tán bá fẹ́ mu lọ́dún yìí o wọ́n gbọ́dọ̀ wò ti pé mo win La Liga wọ́n gbọ́dọ̀ ti wo ti pé mo win Champions League wọ́n gbọ́dọ̀ ti wo ti pé mo win La Liga àti Copa del Rey wọ́n gbọ́dọ̀ ti wo pé mo win Champions League àti Super Cup kálukú ló máa calculate lọ́kàn ẹ̀ wọ́n máa sọ pé ó dáa o wọ́n fẹ́ fọlọ́rin Fuji ní àwọ́ọ̀dù wọ́n fẹ́ fọlọ́rin hip hop láwọ́ọ̀dù gbogbo àwọn tí wọ́n bá nominate ni wọ́n máa fọkàn sí pé ó ṣeé ṣe kó já mọ́ mi lọ́wọ́ màrí kó já mọ́ mi lọ́wọ́ màrí kó já mọ́ mi lọ́wọ́ gẹ́lẹ́ bẹ́ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí Mr. Dọ̀tun tí ó ní Ìlàjì tí wọ́n foyè ìdálọ́lá àwọn èèyàn mi ti já gan-an àwọn èèyàn mi ti já gan-an kọ́ ló ń jẹ́ kí YouTube yìí náà padà wá o Facebook ti padà wá ẹ jọ̀ọ́ bá mi share ẹ̀ 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 kọ́ ló ń jẹ́ YouTube yìí náà padà.
reconnecting kọ́lọ́njọ́ connect network yẹn náà bá mi lẹ́rù bọ̀ mo ti bẹ̀rẹ̀ ètò ra already kí n tó rí ẹ má bínú lórí Facebook ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ má bínú sí mi. ẹ má bínú o ẹ fún mi ìṣẹ́jú kan o ìṣẹ́jú kan ẹ dábọ̀ o ìṣẹ́jú kan. Oh wow ó padà dé ọlọ́run ṣeun. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook àbí tẹ́ wà lórí YouTube wọ́n ti lọ ẹ bá mi share program yẹn jọ ẹ bá mi share ìpadà. Now like I said Mr. Dọ̀tun Sanusi YouTube ẹ bá mi share ẹ jọ Mr. Dọ̀tun Sanusi àwọn ni ọ̀rọ̀ yẹn bá wí. Meanwhile tẹ́ bá mọ̀ nípa máàlù yẹn dáadáa ẹ rí wípé ìkan nínú àwọn tó ṣe é mú yangàn láwùjọ ni kò sí ní tí ẹ̀dá ní tó fi wọ́ọ̀tì oyè kan tí Dọ̀tun Sanusi ò fi wọ́ọ̀tì ẹ̀. So èmi rò wípé wọ́n ti sọ̀rọ̀ rí pẹ̀lú kábíyèsí Ọ̀ọ̀ni nípa oyè Ọ̀kànlọ́mọ Oòduà kì í sí Ọ̀kànlọ́mọ of Yorùbá land Ọ̀kànlọ́mọ Oòduà wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀ rí because níbẹ̀ tí Mr. Dọ̀tun tí kábíyèsí sọ ni pé kí ni tí wọ́n lọ ṣe wọ́n lọ unveil social media network àbí social media platform àkọ́kọ́ orú ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà like ẹ mọ̀ pé YouTube wà Facebook wà TikTok wà Snapchat wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní platform yẹn tí wọ́n pè ní Together 2GEDA Together in fact mo ti download ẹ̀ gan o ní wọ́n lọ unveil o ńbẹ̀ ní kábíyèsí ti wá wò pé ọ̀rọ̀ Ọ̀kànlọ́mọ Oòduà yẹn ó dàbí pé a tún máa gbégbèsè lé lórí nǹkan bá débẹ̀ nìyẹn tí Mr. Dọ̀tun làwọn wá lọ sórí platform tiwọn lórí Facebook ìyẹn Jubril Dọ̀tun Sanusi tí wọn bá ti delete ẹ̀ kúrò ńbẹ̀ mo lò lọ́sàn-án mi rò pé ó ní ìdí kí n tún padà síbẹ̀ mọ́ àwọn tí n bá fẹ́ padà síbẹ̀ á jẹ́ pé mo máa fast àwọn àpilẹ̀kọ tí mo ní á jẹ́ pé mo máa fast lórí ẹ̀ náà because mi fẹ́ gba time yín púpọ̀ mọ́ nǹkan tẹ́ni yẹn kọ lélẹ́yìí Jubril Dọ̀tun Sanusi I am deeply honoured to announce that I have been officially conferred the title of Ọ̀kànlọ́mọ Oòduà by the Oni of Ife Ọba Adéyẹyẹ Ògúnwùsì Ọ̀jájá the second. This momentous occasion took place during the unveiling of Together, Nigeria's first indigenous social media and business networking platform at the Ilaji International Hotel and Sports Resort, Ibadan. A heartfelt thank you to the Oni for his kind words and recognition of my commitment to the cultural and economic growth of Yoruba land. Nbi tán ti lo Yoruba land nìyẹn o. Bóyá Dọ̀tun Sanusi ó mọ̀ wípé Ọ̀yọ́ ti láwọn nìkan làwọn jẹ́ Yoruba land. Pé àwa tó kù ká wókọ tiwa síwájú. Bó bá wù wá ká máa jẹ́ Oòduà land. Tó bá sì wù wá ká máa jẹ́ ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Àwọn ò bá wa jẹ́ mọ́ àwọn làwọn ní Yoruba land. Ká yọ̀ǹda ẹ̀ fáwọn. Àjọ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o wọ́n láàjọ lò mọ́
so níbi tí Yorùbá land ti jẹ jáde nìyẹn o, kì í ṣe Ọ̀dọ́lé of Yorùbá, kì í ṣe Ọ̀kanlọ́mọ of Yorùbá land o, Ọ̀kanlọ́mọ of Oòduà land, Ọ̀kanlọ́mọ of Oòduà. Together, it's not just about connecting, it is about empowering our local businesses and showcasing our rich heritage as a platform that combines social interaction with business networking. It aims to elevate both established and emerging entrepreneurs. I am thrilled to partner with Mr. Emeka Eze on this innovative journey, bringing our unique Nigeria experience to the digital space. Let's embrace this new dawn for our digital. Now, ẹ̀yin èèyàn mi ní Ìbàdàn, mo ti sọ tẹ́lẹ̀ pé ọ̀gbẹ́ni Ìbàdàn yìí ààrẹ òǹpìtàn tilẹ̀ Ìbàdàn, ààrẹ òǹpìtàn Ọ̀yọ́, ó wà nínú àwọn tí yóò ti Aláàfin kó síbì kan. Àpilẹ̀kọ tó ń kọ sórí péèjì ẹ̀ ìtàn Yorùbá, ó ní oyè tó bá ní orúkọ ilẹ̀ Yorùbá nínú, Aláàfin ló ní. Oyè tó bá ní ilẹ̀ Ìjẹ̀bú nínú, Àwùjalẹ̀ ló ní. Oyè tó bá ní ilẹ̀ Ìjẹ̀ṣà nínú, Ọwá Òbòkun Àdìmúlà ló ní. Oyè tó bá ní ilẹ̀ Mọ̀bà nínú, Òòrè Ọ̀tún ló ní. Oyè tó bá ní ilẹ̀ Ifẹ̀ nínú, Ọọ̀ni ló ní. Oyè tó bá ní orúkọ ilẹ̀ Àwórì nínú, Ọlọ́fin ló ní. Ìtàn kò rújú, ẹ̀rí ló ní ìtàn, kì í ṣe àlọ́ àti àròsọ. Ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi ni pé ńgbà tó jẹ́ pé oyè tó bá ní ilé Ifẹ̀ nínú, Ọọ̀ni ló ní, ìwà lódé tó jẹ́ pé oyè tó bá ní ilẹ̀ Yorùbá nínú, Aláàfin ló ní. Kí ni ìdí tí oyè ilẹ̀ Yorùbá fi tọ́ s'Aláàfin? Ọ̀yọ́ empire náà ni wọ́n sì ń sọ nípa rẹ̀, ni wọ́n sì ń padà sí. Àgbọ̀nrín èsín ni wọ́n sì ń jẹ lọ́bẹ̀. Wọn ò mọ̀ wípé Ọ̀yọ́ empire ti wó. Kò sí Ọ̀yọ́ empire mọ́, fall of Ọ̀yọ́ empire ńlókù tí à ń discuss. Now, àtẹ̀jáde ìwá jáde, ẹ jẹ́ n sáré kà pápápá kó lè wà on record. Wọ́n pè ní a strong response to the Alaafin's palace warning. Nínú ètò tí mo ṣe lọ́sàn-án, mo sọ gbólóhùn kan bẹ̀ ń pé ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ àti amúgbálẹ́gbẹ̀ẹ́ Aláàfin lórí ètò ìròyìn, ọ̀rọ̀ tó jẹ márààlú àbí lórí ètò ìròyìn, tó bá dóun lọ́kọ kínní yìí, ọpọlọ rẹ̀ ò kún tó, làákàyè rẹ̀ dínkù, ìmọ̀ àtòríyé rẹ̀ ò sí ń bẹ̀. Ká má fọ̀rọ̀ sábẹ́ à ń sọ fúnra wa. Now, the recent publication issued from the Alaafin's palace in the name of Mr. Bode Durojaye is both deeply disappointing and wholly unacceptable. It is one thing to disagree in matters of culture or tradition, but it is another to allow reckless words laced with disrespect to be issued against an institution as sacred and enduring as the throne of Oduduwa. Whoever occupies the role of speaking for a palace of that stature of Oyo ought to embody wisdom, restraint, and dignity, not careless outbursts that so deficient. Ẹ gbọ́ nínú ẹ̀ bó ṣe àdírẹ́sì kábíyèsí Ọ̀ọ̀ni. Ẹ lọ gbé tòtí mú sí lẹ́yìn. Ẹ má jẹ́ n padà síbẹ̀ mọ́. For the record, this year marks a decade since His Imperial Majesty Ooni Adeyeye Enitan Ogunwusi Ojaja II ascended the throne of Oduduwa. In those 10 years, not once has the Ooni or any official voice from Ile Ife issued a single word of disrespect against the Alaafin or his people. Kò tí ever wáyé rí. The mutual respect between the late Alaafin Lamidi Adeyemi III and the Ooni was clear. Never did they publicly quarrel over superiority, titles, or influence. Èmi Àkàndá tún ti wá sọ fún lápọ̀lọpọ̀ ìgbà wípé kábíyèsí Ọ̀ọ̀ni Ọ̀jájá II wọ́n ever refer sí bàbá Aláàfin àná as Aláàfin. Kábíyèsí Ọ̀ọ̀ni we always say bàbá Aláàfin. Kì í ṣe lójú Aláàfin o, Aláàfin ò sí ń bẹ, ọmọ Ọ̀yọ́ kan kò sí ń bẹ o. Lẹ́ni ìwé àtàn bá ti fẹ́ sọ̀rọ̀. Bàbá Aláàfin sọ pé bàbá Aláàfin ṣe báyìí, bàbá Aláàfin. Àpọ́nlé àti ọ̀wọ̀ nìyẹn.
tí wọ́n ń pè ní respect gangan nu ọ̀wọ̀ téèyàn fún yàn lẹ́yìn nígbà tó ń tọ̀ ń sìn bẹ̀. Kábíyèsí Ọọ̀ni ò fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kankan sí Aláàfin tàná because ọbẹ̀ ní ìtàn Ògúnwùsì peace harmony àlàáfíà ẹ má sọ kankan ẹ má dẹ́ni kankan lóhùn ẹ fi wọ́n lẹ̀ èèyàn kì í gbèjà Ọọ̀ni àwọn alálẹ̀ ló máa ń gbèjà Ọọ̀ni òótọ́ ọ̀rọ̀ ni. Lóòótọ́ làwọn alálẹ̀ ó gbèjà Ọọ̀ni àwa kan ń bẹ tá a lè dákẹ́ tó jẹ́ pé bí wọn ò bá ti wọ́n kún káwa náà mọ́ gbà láàbọ̀ torí pé bí rọ́bà ti ń pọ̀ jù máa ń fẹ́ dòótọ́ gbogbo ń tán sọ yìí ká má wàá dá wọn lóhùn ayọ́ gbà wọ́n gbọ́ ẹni tóbìnrin bá rí lobìnrin mọ̀ o ẹni táyé bá ń gbọ́ wọ́n ń gbọ́ ẹni táyé bá sì ń gbọ́ wọ́n ń gbà gbọ́ ìdínú tá a sì gbọ́dọ̀ dákẹ́ kí tara ẹni ọmọ bàbá wa dákẹ́. Now Ọọ̀ni Ògúnwùsì has consistently extended a hand of friendship and peace, including his historic homage visit to Alaafin Adeyemi in 2016, a gesture that stands as a testament to humility and the preservation of Yoruba unity. It is therefore puzzling and indeed shameful that the present Alaafin's media team would allow themselves to be dragged into petty and unfounded quarrels to attack the Oni and Ife institution over a simple title conferral is not only unnecessary but also provocative. Honestly. Pẹ̀lú àpilẹ̀kọ yẹn o, honestly, worse still, it shows a dangerous lack of understanding of Yoruba history. Honestly. Ìdá kó jẹ́ pé bàbá Aláàfin ni ò ní òye ìtàn ilẹ̀ Yorùbá dáadáa. Tèmi fẹ́ sist láti máa pè ní ilẹ̀ Yorùbá. Mo fẹ́ máa kó papọ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ Káàárọ̀ Oòjíire, ilẹ̀ Oòduà látòní lọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ lánàá yìí o. N ò gbà wípé ilẹ̀ Yorùbá ni mo wà. N ò gbà wípé ọmọ Yorùbá ni mí mọ́. Mo gbà wípé ọmọ Oòduà ni mí, ọmọ Káàárọ̀ Oòjíire ni mí. The earlier the better. Tá a bá jọ̀gbọ̀n sẹ́lẹ̀ fún, tá a bá jọ̀wọ́ ìgbọ̀n sẹ́lẹ̀ fájá. Ìran ajá ní jẹ mí, ìran ẹlẹ́dẹ̀ ní pàfọ̀. Ó kọ tí ń jọ wọ́n lójú un. High time nìyí tá a bá yọ̀ǹda ẹ̀ fún wọn kí wọ́n jẹ́ kó yó wọn. Kí wọ́n máa dá Yorùbá láǹdí wọn jẹ́. Gbogbo àrà tán bá wá dá ńlẹ̀ Yorùbá ní Yorùbá láǹdí wọn káwọn nìkan máa jàǹfààní ẹ̀. Gbogbo ẹni tí ń pè fún Yorùbá nation. This is the high time. Kẹ́ ẹ change the topic. Oòduà nation tó bá tásìkò láti gbà á. Ile Ife is the source, the cradle, the root of all Yoruba people, including Ọ̀yọ́. Bí ó bá wá rí bẹ́ẹ̀ kàn jáde síta láti wá sọ fún wa pé kò rí bẹ́ẹ̀ o, Ile Ife kọ́ làwọn ti lọ o. Including Ọ̀yọ́, no serious student of history disputes this. Every Yoruba subgroup, from the Ijesha to the Ekiti, from the Gbomina to the Okun, from the Ondo to the Ọ̀yọ́ themselves, trace their ancestry to Ife. The Alaafin's lineage itself cannot be narrated without reference to Ile Ife. It is therefore insulting and ignorant to pretend otherwise, or to suggest that the Oni must justify or dilute his prerogative, is conferring chieftaincy title bearing the name of Ife or Oòduà. The facts are simple. Ooni Ogunwusi has always tied his titles around Ife and the source. From Chief Obafemi Awolowo to Atiku Abubakar to Keshintin Adebutu, the records are there. The latest title conferred on Jubril Dotun Sanusi Okanlomo Oòduà speaks for itself. Nowhere is there any imposition of Yoruba land. This was a falsehood fabricated to stir controversy. Àwọn ìwà ni wọ́n bẹ́ndì mọ̀ dàrú. Bó bá jẹ́ Awíkonko ni wọ́n tún ti pariwo lọ Awíkonko ni o. Wèrè ń bọ̀bọ̀ yẹn àti ẹ̀mọ́ tí ń ṣe gan ìjà ní dálẹ̀ láàrin Ọọ̀ni àtàláàfin o. Ó fẹ́ bọ̀ ní àtàláàfin jẹ́ ni o. Ó fẹ́ ṣe gbá ni o. Yọ́ ṣàwó ni o. Ìkòkò bàbá sàásùn ni ó ṣe o. Rádàdà. Lẹ́nu aláìsàn tó lómi ẹja koro. Àwọn ọmọ Ọ̀yọ́ yẹn wà provocative. Ọ̀yọ́ legacy ǹjẹ́ ó dálẹ̀ Ọlọ́run nìkan ló lè mọ̀. Bákan náà
ní àwọn ẹgbẹ́ rẹ̀ náà lọ́hùn-ún. Now, what is most troubling is the silence from Alaafin's palace since the release of this unfortunate publication. Máa fọ́ ní ultimatum 48 hours. If indeed the statement was unauthorized or issued in error, the honorable part would have been an immediate retraction and apology. Bí nǹkan bá wá ṣẹlẹ̀ látàfin Ọ̀yọ́ látọ̀yọ́ táwa ń pa Aláàfin ọmọ ń pa rẹ̀ Aláàfin ọmọ ibi náà ti sọ́rí o ńgbà tí wọ́n bù mí so ní Òwúkúta mo ní tilẹ̀ntọ́ Ọlọ́run o Aláàfin lọ wájú ní Aláàfin ọmọ o Aláàfin ọmọ nǹkan kan pẹ́ o àwọn yẹn ló gbégbèsè ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí ó ṣẹlẹ̀ bàbá ọba ṣe bẹ́ẹ̀ ó kú kó wú tẹ̀tẹ̀ ń tà ń sọ náà ni pé Aláàfin lè wà nínú kó jẹ́ pé àwọn sọ̀ǹgbè àwọn ọmọọṣẹ́ ni wọ́n ṣiṣẹ́ jẹ́ ni wọ́n fẹ́ impress ọ̀gá wọ́n fẹ́ impress Aláàfin tán fi ń ṣe tí kò yẹ kí wọ́n ṣe eléyìí náà wà ń kọ́ s'Aláàfin ọ̀gbọ́n ni ọ̀rọ̀ bàbá ọba kò sí rìpọ́ọ̀tù kankan láti pálàsì Aláàfin bóyá láti bá wọn fámìlì ẹ̀kẹ́dùn ni o bóyá láti sympathize pẹ̀lú wọn ni o bóyá láti ṣe eléyìí láti ṣe tọ̀hún kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ sáwà sọ wípé wọn ò nífẹ̀ẹ́ èèyàn tiwọn ni àbí wọn ò ka ẹ̀mí èèyàn kún sẹ́mi èèyàn jọ wọ́n lójú kí ni wọ́n ń rò gangan palẹ̀ ayé ìgbésẹ̀ wo làwọn ń gbé nípa alẹ́ ayé ọ̀nà wo ni wọ́n fi rò pé ilẹ̀ káàárọ̀ òjírí gbọ́dọ̀ tòrò ó gbọ́dọ̀ wà nírẹ́pọ̀ a gbọ́dọ̀ fohùn ṣọ̀kan lọ́nà wo sáwọn tá à ń dúró dè náà rèé àti rẹ̀ ń tá a dúró dè àti rí i pé kò yẹ ká dúró dè wọ́n dídúró dè wọ́n fífà wá sẹ́yìn ni yóò mọ mú wá ní gbogbo ìgbà. Then immediate retraction and apology. Instead, by leaving it unchallenged, the impression given is one of Turkey. Ṣẹ́gbọ́n nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pé bàbá dá wọn lóhùn á jẹ́ pé bọ́n ṣe sọ ló ṣe rí ká sọ pé torí pé kábíyèsí Ọ̀ọ̀ni òkè ẹ̀ wọn ti ẹ̀ kò sí nǹkan tó kàn àwọn àlàáfíà làwọn gbé dání àwa náà gbá àlàáfíà dání ṣùgbọ́n àwa ní touch of eye for eye ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ kí bọ́n bá ṣe ń sọ wá ká má jẹ́ òtútù ká dá padà fún wọn tán bá ti sọ òkúta ká dá ìdàrọ́ padà ẹ̀ ń bá lè forí gbé kó forí gbé. So, by leaving it unchallenged, the impression given is one of tacit approval that silence undermines the dignity of the Oyo throne and risks plunging Yoruba land into needless tension. We must remind ourselves, no Yoruba king, however eminent, has authority beyond the domain where the law of the land instaurs him. Oni Ogunwusi is installed over Ife people by Osun State. Alaafin Oyo Ati is installed over Oyo by Oyo State. Neither has a mandate to use his office to stoke discord across the entire Yoruba nation. The times of pre-colonial rivalries and internecine wars are over. Yoruba land today needs peace, cooperation, and progress, not divisive arrogance. Ìgbéraga wọn pọ̀ bí. Ajíṣe bí Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ ní sí bàbá ẹnìkan. Ọ̀yọ́ ló ládé. Ọ̀yọ́ ló nílé. Ọ̀yọ́ ló lóko. Ọ̀yọ́ ló lájá. Ọ̀yọ́ ló lẹ́ran. Ọ̀yọ́ ló nígbó. Ọ̀yọ́ ló nígbà. Ìgbéraga táwé pọ̀. Alaafin Oyo Ati is therefore strongly advised to rein in his media handlers and ensure that the respect due to sister thrones is maintained. Leadership is not shown through boastful threats, but through humility, service, and wisdom. Gẹ́gẹ́ bí kábíyèsí Ọ̀ọ̀ni àtàwọn ọba tó kù ṣe ń ṣe ẹ̀rọ Olówùkúta ni kábíyèsí Olówùkúta ọ̀jọ̀gbọ́n láàrin àwọn aládé ọba tó fẹ́ àlàáfíà ọba tó fẹ́ ìrẹ́pọ̀ yàtọ̀ sáwọn ọba gbátígbátí àwọn ọba gbátígbátí. Wisdom. If the Alaafin's palace persists in this needless hostility, history will judge it as a house that chose discord
over unity, arrogance over wisdom, and division over heritage. The Yoruba nation cannot afford such recklessness. We expect better. Part 1. Part 2. A strong rejoinder to the Alaafin's palace insult against Oni Ogunwusi. The recent statement issued by Mr. Bode Durojaye Media aide to His Royal Majesty Alaafin Oyo Ati has generated shock and disappointment across Yoruba land. It is disheartening that such a publication dripping with disrespect could be allowed to emanate from the palace of Alaafin Oyo Ati, yet as no less a person than His Imperial Majesty Oni Adeyeye Ogunwusi, Jaja II, the Oni of Ife, and Arole Odudua. Whoever speaks on behalf of a royal stool, such as that of Oyo, must understand the weight of words. Careless and inflammatory utterances do not merely insult individuals, they endanger the fragile unity of our people. Yoruba say, ọ̀rọ̀ sísọ lákọ oníkà ló. What spoken without caution can cause irreparable harm. Ọ̀rọ̀ èmi ò mọ̀ bá ṣe kọ́ yìí o. This year marks okay. By contrast, what do we see today? Instead of reciprocating, this year marks 10 years since Oni Ogunwusi ascended the throne of Odudua. In that period, never once has the Oni or his palace uttered a word of disrespect against the Alaafin or the Oyo people. Indeed, history record that when Oni Ogunwusi became king in 2015, one of his earliest acts was to pay homage to the then Alaafin of Oyo Lamidi Adeyemi III. An unprecedented gesture of humility and respect. That singular act spoke volumes. If a value peace, unity, and Yoruba brotherhood above petty rivalry. By contrast, what do we see today? Instead of reciprocating love with love, Alaafin Oyo Ati's media voice has chosen to stoke hostility over a mere chieftaincy title or Kalama Odua given by the Oni. A storm of falsehood has been fabricated. Let it be clear, the Oni has never used the term Yoruba land in his titles, from Chief Obafemi Awolowo to Kesintin and Dibebelo. So, it is therefore imperative that Alaafin Oyo Ati publicly disowns this reckless statement. If indeed it was unauthorized, silence will only confirm complicity. Respect is mutual. It cannot be one-sided. The Oni has shown respect time and again, even to the Alaafin's predecessors. If Alaafin Oyo Ati allows insult to be traded from his palace against the Oni, history will judge him harshly as a divider rather than a unifier. Yoruba nation deserves better. We demand wisdom, restraint, and maturity from our leaders. The Oni of Ife, as the Arole Odudua, remains the spiritual custodian of Yoruba unity. Alaafin Oyo Ati, as king of Oyo, must realize that his greatness will not come from belittling Ife, but from contributing to peace and progress. Tomorrow is always another day. Let today not be remembered as the day Oyo chose arrogance over unity. Dr. Adedeji Adeleye, Lagos, Nigeria, August 19, 2025. August 19, ọjọ́ kejì ọjọ́ bí mi nù. Gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ oòjíire jákèjádò àgbáyé. Ọ̀rọ̀ tó délẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìjà o. Ṣé mọ̀ wípé eégún kì í ní wàhálà ńgbà míì, àwọn atọ́kùnrin máa ń díjà lẹ̀ lẹ́yìn eégún. Mo ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ eégún tó jẹ́ pé àwọn atọ́kùnrin máa ń díjà lẹ̀ lẹ́yìn wọn. Gámà lóòlù, máa wo kòtò, máa wo gégélé, máa já sí kòtò, máa já sí gégélé. Ehoro ìbà, alálàdé ìbà, ó yá ìrọ̀pọ̀ bíi tẹ̀ẹ̀kan, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ṣe máa ń dájà lẹ̀ láàrin wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí ń bá àwọn èèyàn kan ṣiṣẹ́ náà máa ń dájà lẹ̀ láàrin wọn. Àwọn olólùfẹ́ á máa dájà lẹ̀ láàrin àwọn tó ní nǹkan. Olólùfẹ́ Messi, olólùfẹ́ Ronaldo, mọ bá bájọ pàdé nílé bọ́ọ̀lù, ìyàn jíjà,
Ronaldo ni best player, one of the best in the history. Irọ́ ni Messi ni, Messi ti máa ń gègé, irọ́ ni gbogbo ara ni Ronaldo fi go, àtorí o, àtọrùn o, àtẹ̀yìn o, àtàyà o, àtẹsẹ̀, ẹsẹ̀ méjèèjì ló dá sí. Messi rè ẹsẹ̀ kan nílò. Gbogbo àwọn èèyàn jíjà yẹn ìmọ̀ ń bọ̀ rẹ̀ jẹ ni, ìmọ̀ ń da nǹkan rú ni, kì í tó nǹkan ṣe. Àkàndọ̀rọ̀ Awíkonko, ìgbésẹ̀ táwọn Ọ̀yọ́ ń gbé yìí kì í ṣe eléyìí tó mú àlàáfíà dání, kì í ṣe eléyìí tó mú rẹ̀pọ̀ dání. Èmi àtẹ̀yìn dẹ̀ mọ̀ wípé kò sí nǹkan méjì tá a fẹ́ nílẹ̀ káàárọ̀ oòjíire ju ìrẹ́pọ̀ lọ. Bó láti wá ṣe ìrẹ́pọ̀ ṣètò àlọ́ báyìí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ o. Kí Aláàfin ọba Oyo Ati àtàwọn agbẹnusọ abẹnugan amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn lórí ètò ìròyìn, ó dàbí ẹni pé àwọn náà lọ gba training. Àwọn Ṣàngó tí ń tẹ̀lé Aláàfin ti gba training, wọ́n ti ń blend díẹ̀díẹ̀. So amúgbálẹ́gbẹ̀ẹ́ àbí agbẹnusọ kábíyèsí náà, òun náà nílò láti lọ gba training. Ó ṣeé ṣe kọ́mọ̀jọ́ ọmọ Yorùbá, ó kàn lè máa jẹ́ ọkọ̀ Yorùbá, kó jẹ́ pé òye ẹ̀ nínú èdè àti àṣà ó lè má kún tó. Bóyá ṣe náà lọ mú náà wá láti Kogi, àbí bóyá láti Anambra wọn ti mú dé náà kàn gba ìwọ náà bá kábíyèsí ṣiṣẹ́, ọmọ gba sálárì ọ̀kárì dúró síbẹ̀ nǹkan ọmọ tẹ̀lé kábíyèsí, àbí tí kábíyèsí bá ti fẹ́ sọ ìwọ ní kọ́ ọmọ bá ń sọ, kọ́ ọmọ bá ń kọ́. So with that, lórí bẹ́ẹ̀ ṣe dúró ti ìtẹ́ Oòduà. Ṣe rí ọ̀rọ̀ Aláàfin tó gbà kan àti àwọn ará Ọ̀yọ́ pẹ̀lú òpìtàn wọn nìbàdàn, wọ́n á gbèsè ẹgbẹ́ kan. Nǹkan tèmi kàn fẹ́ rọ bàbá wa Onírìṣà ni pé gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn kán ṣáà má dáwọ́ ẹ̀ dúró. Àwọn kan ni wọ́n jọba fún 60 years. Tán bá ní kí ni wọ́n ṣe nínú ìlú tí wọ́n ti jọba sí ààrí. Ẹlòmíì jọba for 50 years. Kí ni wọ́n ṣe nínú ìlú tí wọ́n jọba sí? Àlè tọ́ka sí nǹkan kan lẹ́yìn pé wọ́n fẹ́ yàwó, wọ́n gbalẹ̀, wọ́n ń da agbádá káàkiri, wọ́n ń jó láràárọ̀. Ó ìtàn tá a lè rí páńpá wọn nìyẹn. Ṣùgbọ́n Ọọ̀ni Ọ̀jájá kejì láàrin ọdún 10 ìyàtọ̀ bá Ilé Ifẹ̀. Kò síbi tí bàbá ò náwó sí. Ẹ wo adúrú iṣẹ́ ribiribi tí bàbá yẹn ṣe. Ẹ wo bí Ifẹ̀ ṣe ń gbòòrò sí lójoojúmọ́. Ṣé wàá jẹ́ kí ẹ wo bí Ifẹ̀ ṣe ń gbòòrò sí lójoojúmọ́ ni o. 1986 ni mo ti wá ṣe A-level ní Ilé Ifẹ̀ ní Ọ̀yọ́ State College of Art and Science. Lọ́dún náà lọ ní 1986. Mo kúrò 1988. Mo dẹ̀ rí Ilé Ifẹ̀ bí Ilé Ifẹ̀ ṣe wà ńgbà yẹn àti bí Ilé Ifẹ̀ ṣe wà ní ìsìn. Nǹkan tó ń pè ní foresight leadership nìyẹn. Òun náà di ẹni Ọọ̀ni ní. Ṣùgbọ́n àwọn tó wà lápá ibẹ̀ yẹn tó jẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ àti Aláàfin wò ní. Aláàfin Adéyẹmí kẹta ò ní. Ọ̀wọ́ Adé tó tún débẹ̀ náà ò ní. Ìjàgbá ni wọ́n ń jà, èèyàn ò ní jẹ méjì pọ̀ lábàládé. Ìjàgbá ni wọ́n ń jà, èèyàn ò dẹ̀ lè jẹ méjì pọ̀ lábàládé. Òun ni ò jẹ́ kí dàgbàsókè náwó síbẹ̀ yẹn. Èèyàn dé kò tí ì pọ̀ṣù mẹ́fà, kò tí ì pọ̀dún kan ìjàgbá. Irú lẹ́sẹ̀ mẹ́sẹ̀jì tí wọ́n kọ láti ààfin ọba Oyo Ati yẹn, mo mọ̀ pé tí àwọn kí náà ń pè Ọ̀yọ́mèsì bá wà pẹ̀lú ọba Oyo Ati ni wọn ò ní gbà kí wọ́n gbé irú nǹkan bẹ́ẹ̀ yẹn jáde. Ó ti ní lójú. Ló jẹ́ kí n sọ wípé àgbà ò sí ìlú bàjẹ́, baálé ilé kú ilé dá o. Ìlú bàjẹ́. Torí wọ́n ní tí ò bá ságbà lọ́jà àwọn máa gbéjò sọ́rùn, wọ́n á ní góòlù làwọn gbé sọ́rùn. Bẹ́ẹ̀ ni bàbá. Ọ̀gẹ̀dẹ̀ dẹ̀ ń bàjẹ́ aṣọ kó ń pọ́n. Bẹ́ẹ̀ ni. Òun ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn, nǹkan yẹn ti ní lójú. Pé kéèyàn lè kọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí ọba aládé. Bí mo kò jọba ìgbèríko yẹn gbọ́dọ̀ kọ irú ẹ̀ sí. Ká má ti sọ pé olórí aládé. Wọn ò dẹ̀ ń digun jọ̀gá, oníkálukú bẹ́ẹ̀ tó jẹ́ olóyè lẹ́yìn Lájí Àbáàsì tó ń sọ̀rọ̀ náà. A ti mọ̀ pé Ọ̀yọ́ ìlú méje péré ló wà lábẹ́ Ọ̀yọ́ tí wọ́n ń pè ní Ìbàdàn. Tí wọ́n ń pè ní Yorùbá kò jù bẹ́ẹ̀ lọ. Bọ̀ ní ìsìngbà tí gbogbo wa ti wá ń lo orúkọ yẹn, òun ni àwọn Aláàfin fi ń fi ràn mọ́ pé òkè o kán máa lè fìyàn joyè, kán máa lu Yorùbá táìtù. Láìpẹ́ ńgbà tó bá dé ẹ̀mí ìkẹta wà ń bẹ̀, wọ́n fi obìnrin kan joyè náà gbà yẹn tí mo rántí pé Aláké Ẹ̀gbá ńgbà yẹn wọ́n yarí pé kò sí nǹkan tó jẹ́ pé èèyàn kan máa jẹ ìyálóde Yorùbá land. Wọ́n fẹ́ ní ẹ jẹ ìyálóde Ẹ̀gbá ńgbà yẹn kan tó fi obìnrin yẹn náà wá jẹ ìyálóde Yorùbá land pé kò sí tó ń jẹ́ Yorùbá land. Pálàṣẹ Aláàfin gan ò ní àṣẹ yẹn. Nígbà tó jẹ́ pé gbogbo Yorùbá land ní ìsìn ó kó gbogbo wa papọ̀ ni. Torí pé àtijọ́ ń dúró yẹn. Ẹnìkan tó lè láṣẹ láti ṣe díẹ̀ làwọn ṣe wá fẹ́ gbà gangan náà lọ́ fẹ́ gbà kan rí kankan. Ẹ wo iṣẹ́ tí olóyè Dọ̀tun Sànúsí ṣe ń bẹ̀ yẹn. Ẹ wo iṣẹ́ tẹ́ni yìí ń dá sílẹ̀. Ẹ wo adúrú èèyàn tí iṣẹ́ nílàjì.
ẹ wá dúró iṣẹ́ tí wọ́n ń ṣe, ẹ wo nǹkan tí wọ́n gbé wá, platform tó ń gbé wá, gbogbo iṣẹ́ pátápátá. Ẹ wo nǹkan tí wọ́n rì sí Lájì. Exactly, ẹ wo iṣẹ́ tẹ́ni gbé sílẹ̀, how old is he? Tó wá fi jẹ́ pé wọ́n fẹ́ fún lóyè. Àwọn express pé tán bá ti ẹ̀gbọ́rún nǹkan bẹ́ẹ̀ yẹn, ọba wa nílé ẹ̀kọ́ kọ́kọ́ kọ lẹ́tà sí Dọ̀tun Sànúsí pé I congratulate you. Kó náà dẹ̀ wá ronú nípa oyè tí ó fi jẹ́. Àìmọye ẹni tó joyè káàkiri, Akínrógun kinní kan, Balógun kinní kan, Ọ̀túnba kinní kan. Àbí Ọ̀túnba kinní kan. Gbogbo eléyìí ni gbogbo nǹkan tí President Tinubu ń ṣe láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́, àwọn èèyàn yóò jẹ́ kí kinní yẹn jáde. Kò lè jáde o. Yorùbá ń fà sẹ́yìn ni ọdún kejì dẹ̀rẹ̀ ló ti ń lọ́nà ọdún mẹ́rin ní ìsìn. Lágbára Ọlọ́run kò ní pẹ́ pé. Ẹ jọ gbogbo àwọn tó bá jẹ́ àgbààgbà Ọ̀yọ́ kí wọ́n dìde sí ọ̀rọ̀ ọba Wádé o. Pàápàá bàbá Professor Wádé Abímbọ́lá kí wọ́n dìde láti kì wọ́n nílọ. Lẹ́tà tí wọ́n kọ kí wọ́n má kọrú ẹ̀ mọ́. Kí wọ́n jẹ́ kọ́wọ́ ọmọ wọn bá ṣọ. Èèyàn máa ń dìvẹ́lọ́pù ìlú ẹ̀ ni. Ọ̀rẹ́ lèèyàn máa ń wá kọ́ rẹ̀ kì í sọ̀tá. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, Ọ̀yọ́ nìkan ni domain wọn. Domain wọn kò di Awẹ́ lásán. Wọ́n ti àwọn àti èèyàn Ọ̀yọ́ àti Awẹ́ wọ́n ti yàtọ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ti jà lórí ilẹ̀ rí. Tọ́rọ̀ yẹn ti dé Supreme Court. Ògbómọ̀ṣọ́ dẹ̀ win ní kéèsì yẹn. Awẹ́ náà dẹ̀ win ní tiẹ̀. Awẹ́ win ní bẹ́ẹ̀ ni. Tòkìdé láǹdì wo la wá ń sọ? Yorùbá láǹdì wo la wá ń sọ? Ìdàgbàsókè la fẹ́, ọ̀rọ̀ ìjà wàhálà ó ti tó. Ọlọ́run abọ́rọ̀ túbọ̀ máa bá ran bàbá Ọọ̀ni lọ́wọ́. Ọlọ́run bá máa gbé wọn sókè. Ọlọ́run jẹ́ kán rí wàhálà. Kò sí bá ṣe lè ṣe tó. Bàbá náà lọ́lọ́run máa gbé sókè. Àdúpẹ́. God bless you, sir. Ẹ ṣe gan ni ẹkú iṣẹ́ náà. Yes, sir. All right, sir. Ó dàárọ̀, sir. Happy birthday. God bless you, sir. Tọ́rọ̀ bí ìsọkú bí ọmọ ìyá àsọkú sọ ni. Àwọn tí ò ní gbóòótọ́ ọ̀rọ̀ kan ní gbọ́ ni. Ẹ jẹ́ n píìkì dádì mi jàre. Hello, dádì. Ẹ kú alẹ́ lọ́dọ̀ yín o. Àwa ní sà. A kú ọdún akúyèdún. Àwa ní sà. Ẹ̀mí wa ó ṣe púpọ̀ láyé àti láàyè tó dára. Àmín sà. Bá a ṣe ṣọdún ọdún yìí, a tún ṣàmọ́dún, a máa ṣọdún gbogbo máa lọ nínú iwájú. Àmín sà. Pé a dá ọjọ́ pé Bẹ́ẹ̀ni. a sì dá ọjọ́ ń kó bọ̀ díẹ̀díẹ̀. Tọ́jọ́ bá di ti pé ayẹyẹ ọjọ́ òbí àti ìfilọ́lẹ̀ Awíkonko FM ó máa dé bá wa láyé. Ó máa dé bá wa láyé tó dáa. Ààrẹ mi ṣe èyí tó wá sí wàá rẹ̀ mi ṣí ilé FM náà. Àmín sà. Àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí. Bẹ́ẹ̀ni, inú ẹni tí lódìdí. Ṣé rí àwa tí ó tó ti rírí ayé rí, àwa ti sọ wípé ẹ jẹ́ ká fi àwọn pípù yìí lẹ̀. Rí pé tẹ bá rántí lọ́jọ́ kan mú ní kí Ọ̀jájá kó má súnmọ́ ọmọkùnrin yìí o nítorí pé Ọ̀yọ́ dọ̀bálẹ̀ ni inú wọn lóṣù. Ẹ lọ wo àwọn ibi tí mo ti pè sórí prógráàmù yín. Then àwọn adviser mo ń láti tọrọ ìdáríjì fún gbogbo àwọn tó ń gbọ́ wa tí mo sọ pé àgbààgbà sì kù lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Mi ò rò pàgbà kù ń bẹ̀ mọ́. Èmi gan ò rò bẹ́ẹ̀ mọ́. Tágbà bá kù ń bẹ̀ orí ọmọ ò ní wọ́. Ìjẹba àgbà kan ló kó gbogbo làhá ẹnu bí ìwèrè kan báyìí tó wá pariwo ń bì. Ottoman Empire ruled for 600 years. I repeat myself, 600 years. Lẹ́ni Ottoman Empire is dead. Ṣé ẹ tún gbọ́ mọ́ ni? Kò dẹ̀ sẹ́ni tó sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́, ó ti lọ. British Empire rule almost the whole world. He is dead today. Ṣé ẹ tún gbọ́ pé kí àwọn British máa sọ pé ara wọn Empire mọ́ ni? Láíláí. Empire òṣìwò. Ṣé ẹ rí èmi máa ń dúró sídìí òtítọ́? Inú mi dẹ̀ dùn pé èso òtítọ́. Ìgbà tá a ti ń gbọ́ kí nìyẹn tó ń jà rìnrìn láti for the past almost 24 hours now. Nígbà tó di ọwọ́ tí wọ́n máa ń ṣe news kan ní Nàìjíríà, a máa ń pè ní journalist hangout. Àwọn TVC ló máa ń ṣe. Láago 5 lọ́dọ̀ yìí ni wọ́n ń ṣe. Mo láti dìde láti lọ wo journalist hangout yẹn. It was the first topic wọn. Wákàtí kan náà fi ń ṣe. Babátúndé Òtítọ́jú ọmọkùnrin dáadáa tó ti gba mẹyẹ káàkiri nílẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀. Ọmọ yẹn ò kì í dá ìbìtà. Arákùnrin yẹn ò kì í dá ìbìtà. Ó ní Ọọ̀ni ni wọ́n sọ̀rọ̀ sí báyìí. Ṣe rí èmi ti sọ lọ́jọ́ kan mo fẹ́ kí Aláàfin kó sọ gbogbo páànù tó ń pọ́n panyanyanya lọ́yọ̀ yẹn àwọn páànù tó ń wọ̀n yẹn
kó sọ the modern roofing sheet wọn tó pọ́n. Kán sọ di Gerard. Kán sọ di Gerard tó bá yẹ kó yẹn lè lò ní Nàìjíríà nísìnyí. Gerard ni o. Ṣé ìjà àgbàlókù ni àbí ìjà empire? Kò yé mi o. I mean gbogbo àwọn tó surround wọn. I believe that pé wọ́n fẹ́ nìkan jóyè. I believe that pé kì í ṣòun ló kọ kíní tọkọ yẹn. I beg to believe that pé kì í ṣòun ló kọ. But pé kò mọ̀ nípa ẹ̀ irọ́ ni. Tẹ́ bá lọ wá gbọ́ gbogbo àwọn comment lórí social media, àwọn tó mọ̀ dáadáa wọ́n ló kùrọ́ ni. Wow. Bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn, lọ sọ gbogbo àwọn orí social media. Ọmọbìnrin kan wà tó kí yín sí orí page ẹ̀. Ẹ lọ gbogbo nǹkan tó kà kọ́ nísàlẹ̀ ibi tó ń post kí nìyẹn sí. Ó láwọn mọ̀ ó ní inú ẹ̀ ó ní ọlẹ́ni tó pé tó bá rẹ́rìn sí yín ó ní ẹni tó fi ẹ̀jẹ̀ sínú tó ń tutọ́ funfun jáde ni. Mo kọ́ ti bẹ̀ yẹn o. So kí ọba Ọọ̀ni kó jọ àtọmọdé Ọ̀yọ́ ni o àtàgbà Ọ̀yọ́ ni o kó kàn máa kí wọn lókè rere ni. Then gbogbo àwọn tó pera wọn yìí Yorùbá nation ibi tẹ́ ti wádé la wà yìí o àwọn rò pé wọ́n máa gba Yorùbá nation yẹn ni o àwa wà lára àwọn tó sọ pé kò lè ṣeé ṣe wọ́n sọ pé bàbá mo ti tó kú bẹ́ẹ̀ mi ò tí ì ní kú nísìnyí. Ikú yìí sọ̀la lágbára Ọlọ́run. ẹgbọ́n mo dìde kí lẹ wí. Ikú yìí sọ̀la tó bá dọ̀la yóò tún kọ̀ la ni. Àwọn bí nǹkan tó sọ pé kí bàbá lọ kú tí wọ́n ti lọ. So àwọn tó sọ pé Yorùbá nation ó dàbí pé àwọn ló túbọ̀ gbàṣọ ìgbéraga wọ ẹni tí wọ́n fi jẹ Aláàfin. Òun ló ṣé bí orí station yìí láti gbọ́ táwọn kan wá sọ pé ibi tí Ọ̀yọ́ wà yẹn gan àwọn kan ló ní. Àwọn kọ́ o. Pé wọ́n tulẹ̀ fún wọn bẹ̀ ni. Àwọn kọ́ o. Wọ́n kàn gbà wọ́n lálejò fẹ́rẹ́fẹ́ ni o. Ẹ̀rí ìtàn ibi tí màá ra fàdàgbà ètò ọ̀rọ̀ sísọ ilé tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Ire o ire kàbìtì ẹ̀ ní ṣíṣe o àṣìṣe àmọ́. Ó dàrú dádì. Òwe ń dáde pa ilé tí bá ń tòrò gbogbo wa náà làwọn ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Èmi ò wá mọ ilé tí bàbá ń sọ ń parẹ́ o. Ẹ jẹ́ ń gbà pé yìí o. Hello sá o. Hello bàbá mi funfun. Ká lẹ́sà o. Àtìmọ́lé tí wọ́n ń sọ. Èmi ò mọ̀ ń tèmi. Yes sir. Èmi mọ̀ àtìmọ́lé tí wọ́n ń sọ àárín Yorùbá ò burú tó báyìí tẹ́lẹ̀. Pàápàá. Kí lọ́ba ẹ̀jẹ̀ fún báyìí ní gbogbo ẹ̀ wá fọ́jú pọ̀. Ọlọ́run. Láyé síjú adé àwa ẹ̀gán òkèrè láyé síjú adé àti Ọ̀ọ̀ni bàbá ikú bàbá yèyé tó kú. Àárín wọn gan ò burú tó báyìí. Pàápàá. Kí lọ́ba ẹ̀ wá jẹ fún tọ́ báyìí ni wàhálà ẹ̀ dẹ̀ wá dé. Ìgbà ta ni. Òótọ́ ni bàbá tó sọ̀rọ̀ tán sì òótọ́ ni wọ́n ń sọ pé tílé bá ń tòrò àtọmọ àlè ibè ò tí ì dàgbà rí. Èyí tí mo kàn ń wò àwọn kan wọ́n ti rí prọfẹsì yẹn pé ọba yìí wọ́n máa lé pẹ̀yìn kúrò nílùú yẹn ni. Ọba yìí eléyìí tó sì wà nílẹ̀ kò tí ì tán lẹ̀ o ọba Ọ̀yọ́ tó jí tó kí wọ́n nà jáde nínú ààfin yẹn tó kú. Mo ò tí ì mọ̀ bóyá ọba yẹn ó lẹ́gbọ̀n lábúrò ó lára alé. Ọba yẹn ó dẹ̀ sọ ẹ̀má yẹn Ọ̀yọ́ tó jí yẹn ó sọ kó tó di pé ẹ̀mí kù lẹ́nu ẹ̀. Gbogbo bá ṣe treat ẹ̀ wọ́n ṣe gbà fún lọ́rùn ẹ̀ gbogbo bí wọ́n ṣe nà jáde. Bẹ́ẹ̀ni tán bọ́n ṣe arrest wọn. Ẹ wo sẹ́rí ọba yẹn ó kàn ń ṣe bíi in fact tẹ̀tẹ̀ rọ́rọ̀ Yorùbá nation yẹn pẹ̀lú bí gbogbo ẹ̀jẹ̀ ṣe wá rí yìí in fact mo ṣe wàá gbà ní í ṣe pé sẹ́rí àwa Yorùbá à ń tara wa jẹ ni. Gan gidi. Ẹ̀yà Yorùbá yìí a sì ń tara wa ni. Torí àwọn tí wọ́n ń tẹ̀ lọ́ba yìí káàkiri àwọn ni wọ́n ń tì. Ndáwọn ọ̀dẹ̀ jẹ́ làwọn ń fẹ́. Mo tiẹ̀ jókòó mo rò bó ṣé ìyàwó ẹ̀ ò ronú ni ìyàwó ẹ̀ ò lè bá sọ̀rọ̀ ni. Because ẹni tó bá súnmọ́ yàn wọ́n lè gbégún tó bá súnmọ́ aṣọ àbí wọ́n lè bá ṣe kíní kan náà wọ́n yìí ní jẹ̀pẹ́. Aṣọ tọ́kàngùn sí eégún là ń pè ní jẹ̀pẹ́. Ìyàwó ẹ̀ tó súnmọ́ yẹn kò lè pé kó sí nígbẹ́rẹ́ ìpàkọ́ pé kì í mọ̀ ṣe gbogbo tán bá mọ̀ ń sọ fún ẹnu gbọ́dọ̀ máa gbèsè lé lórí. Ọba wo ló jẹ àìmọye kí ni tó wà ní ayé gan àwọn ọba tó jẹ lánàá dà. Kò yé mi o. Gbogbo ọba tó jẹ tí wọ́n lágbára tó jẹ́ kó wọ́n yọná lẹ́nu àwọn dà lẹ́nìí. Nbò wọ́n wà.
àmọ́ tí wàá tó wọ ọba western world tó jẹ́ pé ọba Canada ni wọ́n kàn mú ẹ wá láti ibi kan tó ní Canada ó wá di pé kìíní náà ṣe torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ ń sìn pé ẹ mọ́ lọ ọmọ bá ń Canada mọ́ o torí ẹ̀ ni pé ẹran náà ní gbogbo àwọn tó wà ní Canada yẹn. kódà èmi gan wà ní ẹni tí ọmọ ta kò báyìí. wà ní ẹni tí ọmọ ta kò. kí ni túmọ̀ kí ni gbogbo kátikàti wọ́n ń pa àwọn èèyàn ní Kwara wọ́n ń gbé àwọn ọba wọ́n ń ṣe gbogbo ebi ń pa àwọn aráàlú ẹ̀rí nǹkan kan ṣe sí yẹn ọba Ọ̀yọ́ yìí ohun tó kan ohun tó múmú láyè ni pé wọ́n fẹ̀yàn kan jọba pé wọ́n gbọ́dọ̀ bẹ ọba yẹn wọ́n gbọ́dọ̀ yẹ oyè yẹn within 48 hours kí ni sọfúrẹ́ǹtì tó ní agbára wo ló ní I don't know 48 hours agbára wo tó láàfin tó tí láàfin tó ń gbé. bẹ́ẹ̀ni 48 hours ti fẹ́ pé àwọn tán fẹ́ ṣe lẹ́yìn 48 hours. mo ti gbé tèyí kan tó jẹ́ pé ẹ sọ pé àárín tí kan kó pankẹ́rẹ́ wá sí Ilé Ifẹ̀ kan wá na Onírìsà jáde tàbí tán bá ní interest láti lọ bá Inspector General of Police sọ̀rọ̀ kó wá fi ọlọ́pàá wá mú wọn ní bíkọ́ ó dàbí pé àwọn èèyàn kì í ronú kán tó give ultimatum wọn ò mọ tán pè ní ultimatum ní. kò yé mi o. agbára wo ló ní tí 48 hours yẹn bá pé agbára wo ló ní ìyàwó ló wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ fẹ́ ni tó fún ní ultimatum jẹ. ẹgbẹ́ ẹni gan láti ẹ̀gún yẹn wùrà pé bíbẹ́ kùrọ̀ bá fẹ́ soge ẹgbẹ́ rẹ̀ ni ó wò lórí sá sọ́ọ̀ ní wàá jẹ́gbẹ́ bàbá wọn ni ọ̀ ní tọ́jẹ́ pé bàbá wọn ni ọmọ wa ń pàṣẹ fún bàbá ẹ̀ ọmọ ń fún bàbá ẹ̀ ní ultimatum 48 hours. ẹ rí i pé ó dàbí ẹni pé ṣe mọ̀ pé ńgbà tẹ mẹ́nu kò lórí ọ̀rọ̀ yẹn wọ́n ti fẹ́ sọ yín lẹ́nu especially àwọn èèyàn máa sọ pé awí kóńkó wọ́n ti fẹ́ sọ yín lẹ́nu bẹ́ẹ̀ ni mo dẹ̀ mẹ́nu kó ń bẹ̀. wọ́n ti fẹ́ sọ yín lẹ́nu ó dàbí ẹni pé gan èmi tiẹ̀ èmi rò ni o pé bóyá láti Ilé Ifẹ̀ gan ni wọ́n ti kọ́ yín tó ọ̀dà pé ẹ fi ọba ilé ẹ jẹ́ kó máa ṣe náà dáradára tó ń ṣe òun lè fi dákẹ́ láwọn àkókò kan. wàláì kò rí bẹ́ẹ̀ èmi gangan fúnra lára mi mo rò. eléyìí tó tún wá ṣe yìí eléyìí tó tún wá ṣe yìí tó jáde síta tí agbẹnusọ ẹ̀ ń sọ pé wọ́n fọba kan orí ọba yẹn mi ò rò pé orí ọba yẹn pé ṣá. kò yé mi rárá. ọba wo gan ló ń fún ọba ẹgbẹ́ ní ultimatum láti jọ́ta tí Nàìjíríà ti ń exist. kò ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí náà. àgbénu lè gbé lọ́rọ̀ ọba àkúnnú lẹkùnkùn ni kò sẹ́ni tí fún ẹnìkan láṣẹ àbí pàṣẹ fẹ́nìkan àbí fẹ́nìkan ultimatum. kò sẹ́ni tó ń pàṣẹ fẹ́nìkan. yóò mọ̀ dókàlùkù sínú ni. àwọn ọba ẹ̀rọ wọn tí yóò bá dùn sọ́ba kejì ẹ̀wọ̀n ọba kan tó wà lóńdó state tó ń dún kàtàkàtà yẹn kí tẹ lórúkọ ọba yẹn náà ọba kan tó jí owó epo tó ń ṣe kàtàkàtà tó ń ṣe rádaràdà káàkiri tó ní pé Ifẹ̀ ò kì í ṣe rírun. ẹ̀já yọ̀ǹdẹ̀ ẹ̀já mọ̀ wòran ọmọ inú gbóyin àbí ọmọ inú gbóyin ọba kan bú àbólúbú àbí kí ni wọ́n ti ẹ̀ pé irọ́ inú gbóyin ọmọ tó ń ṣe wọ́n káàkiri tó ń kó wà lọ́wọ́ ẹ̀ rí i pé kò lè dédé jí kó lóun fẹ́ nìkan ní ultimatum kó mọ̀ wọn rẹ̀ ká má ti wà sọ̀wọ́ tó jẹ́ pé ò ní àfi wọ́n tẹ̀ fẹ́ dáwó àfi tó fẹ́ kọ́ ni. wọn ti ẹ̀ tí ì rí dá gan. In fact ó ń yà mí lẹ́nu mi ò máa wẹ́n tó sọ̀rọ̀ sí ọba tó ń pè lọ́bọ̀ Ọ̀yọ́ mi ò máa wẹ́n tó sọ̀rọ̀ sí máa létí sá. òye mi o irú ròǹbòrò ni. ni mo àti mo tún ṣe gbọ́dọ̀ yẹn báyìí ni mo ní gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni pé prọfẹ́sì tí wọ́n sọ lórí ọba yìí kò sígbà tí ò ní ṣe. gbogbo àwọn tó ń sọ prọfẹ́sì yẹn ni mo sọ pé kán get out ń gbé kò lè rí bẹ́ẹ̀ ó kàn jọ bẹ́ẹ̀ ni ṣé kò tí wàá máa jọ bẹ́ẹ̀ báyìí. ó ti ń jọ bẹ́ẹ̀ báyìí àbí báwo lè yẹn ṣe dédé máa jí tó máa nu fọ́bọ ẹgbẹ́ ní ultimatum 48 hours. ǹjẹ́ kábíyèsí gan Onírìsà gan lè fún yàn ní ó lè fún ọba ẹgbẹ́ ní 48 hours ni. níbo. kò lè ṣe tó bá tó nílò àkáyè ni ó dẹ̀ ní agbára yẹn gan pàápàá but kò ní ṣe. ọ̀ nígbọ̀n. mi ò mọrú ẹjẹ fẹ́ lómi láàyè kó sọ̀rọ̀ jàre. all right sir ó dàárọ̀ sir God bless you sir. èmi kò ń gbàgbé mọ́ mo fẹ́ lọ sùn ni orun kò mẹ́ sleeping is catching me. Sleeping is catching me. Akànnà ra gbogbo àjà wà ra gbogbo aṣọ lójú ọlọ́rọ̀. Mo miss àwọn kọ̀ọ̀kan ní bíbá yìí. Àwọn tó dẹ̀ kọ́ mi wọ́n lè mọ́ láǹfààní àti pè padà. Kàn forí jì mí o, kì í ṣe ti gbéraga o. Kì í ṣe ti gbéraga. Ilẹ̀ tó ti sú náà ni. N ti ẹ̀ fọkàn sí pé èèyàn ó pè mí gan. Mo kàn ní kí n kàn gbìyànjú ẹ̀ wò ni. So ẹ̀ forí jì mí. Kí láago sọ? Ok. Ní pẹ́ bọ́ sọ́jọ́ mi. Àwọn Olódùmarè ní fásílẹ̀ gbogbo ilé tá à ń sọ yìí. Kò sẹ́ni tí ń pilẹ̀ ìjà kankan ìjà tí wà nílẹ̀ tẹ́lẹ̀ ni ìjà wà nílẹ̀ láàrin àwọn ọba àná tó lọ ìjà míì tó ti rú jáde báyìí nísìnyí lágbára Ọlọ́run ìjà ilé ò ní parí lágbára Ọlọ́run kò ní parí ẹ jẹ́ kí Ọ̀yọ́ àti Ifẹ̀ wà lọ́tọ̀ọ̀tọ̀
so kò mọ̀ sí relationship kankan láàrin wa mọ́ eléyìí ti pọ̀ jù àrífín yẹn ti pọ̀ jù ẹ jẹ́ k'Ọ́yọ́ ó dúró sọ́tọ̀ gédéǹgbé kí Ilé Ifẹ̀ wà lọ́tọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun làwa wà ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn wà kí kálukú di jurisdiction mú ṣùgbọ́n látayébáyé ni wọ́n ti ń foyè dáàyàn lọ́lá lẹ́ni ìlú láti ayébáyé ni wọ́n ti ń foyè dáàyàn lọ́lá Jagaban of Bogu tí wọ́n fi Bọ́lá Ahmed Tinubu jẹ ìpínlẹ̀ Niger ló ti jẹ́ so kì í ṣe kò sí karama kankan bẹ́ẹ̀ ẹni tó bá wù ọba kan ló lè foyè dá lọ́lá to the best of my understanding kálí mi jẹ́ Aláàfin ọba Òwò Adé ni èmi náà máa fojú lẹ̀ ni àwọn wo ní ṣiṣẹ́ takuntakun tó yẹ pé tá a bá fi joyè ara yóò ní béèrè lọ́wọ́ pé kí ni tẹ́ rí lára ẹni tẹ́ fi joyè so Mr. Jubril Dọ̀tun kí ni Dọ̀tun Sanusi Mr. Jubril Dọ̀tun Sanusi iṣẹ́ mánu yìí ló ń fọ̀hún mo dé ìlàjì mo kájé kù jókòó mo mọ tí wọ́n ń pè lájé mo mọ iyì owó mo mọ iyì investment ní tí mo fẹ́ràn jù lára ẹ̀dá ni pé jẹ fẹ́lòmíì jẹ ẹni tó gbà yàn síṣẹ́ lọ́dọ̀ mi ń lo lóore kì í ṣẹni tó bóyàn lówó oúnjẹ nítorí pé kò lè máa fún lówó oúnjẹ ní ojoojúmọ́ yóò dìjà ńjọ́ kan pé kí ló dé wọ́n bá wọn bí sórí mẹ́jà náà èmi kọ́ mo bí ẹ o ọmọ ọlọ́mọ ò lè pààyàn níyà o ọmọ ọlọ́mọ ò lè pa bàbá ń bàbá o àwọn tó bí ẹ àwọn tó sú ẹ lẹ̀ ńbo làwọn wà àwọn ìyá rẹ bàbá rẹ wọ́n ń sinmi bì kan wọ́n ń gbádùn bì kan wọ́n máa yọ mí lẹ́nu kò lè common kò lè constant ṣùgbọ́n ẹni tó kọ̀yàn bí wọ́n ṣe pẹja bí wọ́n ṣe ṣiṣẹ́ pé wàwò bí wọ́n ṣe ṣe eléyìí lọ parí oore so Jubril Dọ̀tun Sanusi Mr. Jubril Dọ̀tun Sanusi irrespective of his age the man deserved ọ̀kan lọ́mọ Oòduà ọ̀rẹ́ wa fẹ́ jẹ òun fẹ́ jẹ Ààrẹ Òpìtàn lẹ Yorùbá Ààrẹ Òpìtàn of Yorùbá land èmi náà máa ṣiṣẹ́ tọ Ààrẹ Òpìtàn of Oòduà land kò jù bẹ́ẹ̀ lọ. My name is Ati Onirisa. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.